ẹ̀yin tèmi báwo ni o ṣe wà òkè lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹ parí ẹ̀ lọ́dọ̀ yìí Mr. Quality yìí rí ẹ mọ̀ bí ẹ kàn ṣe bí gbogbo àwọn ètò mi tẹ máa ń gbọ́ níbi yòókù yálà lórí rédíò lórí stage tí a bá ti ń perform ẹ mọ̀ pé ẹ máa ń gbádùn ẹ̀ lórí Òkè Àgùnlà lálẹ́ Friday especially Òkè Àgùnlà ẹ mọ̀ ó máa ń wà inspirational wọ́n dẹ̀ máa ń ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń ní ìṣẹ̀lẹ̀ ní ayé ẹ̀dá ìlàkọjá ẹ̀dá àtọ̀nà tẹ́dá lè gbà láti fi là lọ láyé ẹ mọ̀ bí àkàbà ọ̀la àkàbà ọ̀la ṣe kún fún ẹ̀gún bẹ́ẹ̀ náà ló ní àwọn ẹ̀kọ́ tí yìí gbọ́dọ̀ tọ́ láti fi fún àkàbà ọ̀la tí ẹ̀gún òfin gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì tí wọ́n máa ṣí ni lórí tó máa jẹ́ kéèyàn mọ̀ pé gbogbo ẹ̀dá tó wá sáyé ó wá ṣe rere láyé ṣẹ̀dá tọ́lọ́run dá tí ò ní nǹkan tó ṣe pàtàkì tọ́lọ́run dá wá sáyé gbogbo àwọn ẹ̀kọ́ yẹn pátápátá àwọn ọmọ tó yẹ kéèyàn súnmọ́ nínú ayé àwọn ọmọ tó yẹ kéèyàn sá fún àwọn ọmọ tó jẹ́ òkú èyí àwọn ọmọ tó jẹ́ ọ̀rẹ́ ògo àti ọ̀tá ògo ṣé ẹ̀mọ́ oúnjẹ ògo wà èèwọ̀ ògo náà dẹ̀ wà ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi àpò yìí sọ fún yín pé lórí YouTube Mr. Quality Life ẹ subscribe kẹ́ ẹ tẹ notification lẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ mo máa drop tó máa ní í ṣe pẹ̀lú àti làkàkà ìdáláyé àti mókè lórí Facebook bákan náà Mr. Quality Life ẹ like page yẹn ẹ share ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Mr. Quality ó ti wà lórí YouTube Mr. Quality Life ẹ subscribe ẹ tọ notification lẹ̀ torí lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́mọ wa fi àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn inspirational talk wọ́n máa ń fi ìgbé ayé ẹ̀dá rọrùn ọlọ́mọ máa fi síbẹ̀ ẹ má gbàgbé Mr. Quality Life lórí YouTube ẹ subscribe síbẹ̀ Mr. Quality Life bákan náà lórí Facebook Mr. Quality Life Mr. Quality Life ẹ máa kọ Mr. ẹ fi space sílẹ̀ Quality space Life ẹ máa gbàgbé ẹ̀gbọ́n I promise to ẹ ní regret ẹ torí pé àwọn tó mọ̀ wá ẹ̀yin mọ̀ pé a kì í mú ṣàwá ẹ jẹ́ káwọn tí ò tí mọ̀ wá náà mọ̀ nígbà tí wọ́n bá ń la ìlàkọjá kan lè mọ̀ yìí pé àlejò ní ìlàkọjá ìjì tó bá ń ja ìdáláyé ìlàkọjá ìjì tó bá ń ja ìdáláyé àjòjì ni àlejò ni ó máa lọ torí lọ títí ẹ ṣé mo dúpẹ́.